Otasansan rédíò and TV. ó wà lọ́wọ́ àwọn olùdíje tí wọ́n jọ díje yẹn náà lótìtọ́ àti lódodo Peter Obi, Atiku Abubakar, Kwankwaso àti àwọn míì. táàrẹ bá pè wọ́n, táàrẹ ò ṣe ní ọ̀rọ̀ ẹnu lásán tó lọ bá wọn tó pè wọ́n tó jókòó papọ̀ lótìtọ́ àti lódodo. ṣé àwọn yẹn náà tó ní rò wípé ṣíṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣé wọn ò ní rò wípé yóò ṣe àkóbá fún ìran táwọn ní láti tún dìbò, láti tún gbégbá àpótí nínú ètò ìdìbò tó tún bọ̀ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? ẹ gbọ́. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. a kí yín, a kó dédé àsìkò yìí. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọ̀dẹ̀lẹ́rù ní gbogbo gbà. ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. kí la mú wá? eléyìí tí a mú wá òun náà ni ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọdún tuntun. àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì, àwọn iléeṣẹ́ ológun wọ́n ní gbogbo ọ̀nà ò ní àwọn sàn, gbogbo ọ̀nà làwọn gbà láti rí wípé àwọn rẹ́yìn àwọn ọ̀daràn, àwọn ẹni bí afẹ̀jẹ̀wẹ̀ tí wọ́n fẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà rú, wípé gbogbo àwọn agbègbè tí kò rọgbọ, tí kò dẹrùn, tí àwọn ẹni bí yìí tí wọ́n ń dà láàmú, pé gbogbo bẹ̀ ni àlàáfíà ló máa padà sí lẹ́yìn ìgbìyànjú àti akitiyan àwọn láti rẹ́yìn àwọn ẹni bí tí wọ́n ń da àlàáfíà agbègbè kọ̀ọ̀kan láàmú lórílẹ̀-èdè Nàìjíríà. bákan náà, a ṣe àgbéyẹ̀wò ntí àwọn èèyàn ń sọ, ntí àwọn èèyàn ń wí, èrò àwọn èèyàn, ìwòye àwọn èèyàn lórí àbá ìṣúná tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ti buwọ́lù, léyìí tí a máa lò fún ti ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí. àwọn nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò rèé tí a sì ṣe ìyànnàná rẹ̀ dáadáa. lákọ̀ọ́kọ́, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, lára àwọn nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò nínú ìbánisọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 òun náà ni ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé ìbò ti lọ, ètò ìdìbò ó ti kọjá lọ. nígbà tètò ìdìbò tó ti wá kọjá lọ, tí awuyewuye lẹ́yìn ètò ìdìbò tó dẹ̀ ti wáyé, tó ti wá sópin, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá rọ gbogbo àwọn tí wọ́n jọ díje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan, ṣùgbọ́n tí wọ́n tọ́lọ̀ kádàrá pé wọ́n jáwé olúborí. ó tọ́ka wọn, ó ní gbogbo wọn, ó ní òun bẹ̀ lòun pè láti jẹ́ pé kí wọ́n jẹ́ kí ìfẹ́ tí wọ́n ní sí orílẹ̀-èdè Nàìjíríà
kí wọ́n jẹ́ kó jọba lọ́kàn àyà wọn, kí wọ́n sì jẹ́ kí àwọn jọ ṣiṣẹ́ papọ̀, kí ìdàgbàsókè tí wọ́n ní tí wọ́n fẹ́ di ààrẹ ilẹ̀ Nàìjíríà kó lè wá sí ìmúṣẹ lásìkò ìṣèjọba tòun. Ó ní kí àwọn olùdíje wọ̀nyẹn, ó ní kí wọ́n jẹ́ káwọn jọ sowọ́pọ̀, káwọn jọ gbé orílẹ̀-èdè Nàìjíríà ga lọ sí ibi tó dára, kórílẹ̀-èdè Nàìjíríà kó lè di àpèwáwò fún àwọn orílẹ̀-èdè míì nílẹ̀ Áfíríkà lágbàláyé. Ó tọ́ka sí igbákejì ààrẹ orílẹ̀ Nàìjíríà nígbà kan tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ètò ìdìbò tó kọjá lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP, People's Democratic Party, ìyẹn Alhaji Atiku Abubakar. Bákan náà ó tọ́ka sí olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìbò tó kọjá lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, ìyẹn gómìnà nígbà kan Peter Obi. Ó ní àsìkò ti tó láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun, ìyẹn ààrẹ ló sọ yẹn o, káwọn jọ gbé orílẹ̀-èdè Nàìjíríà ga, kí àìsí àlàáfíà tí ó ń jọba tó ń wáyé lórílẹ̀ Nàìjíríà kó lè dohun ìgbàgbé, kí wọ́n jẹ́ káwọn fi ìmọ̀ ṣọ̀kan kálàáfíà kó lè jọba lórílẹ̀ Nàìjíríà, kí ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ táwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń pariwo kó lè dohun ìgbàgbé, kétò ọrọ̀ ajé orílẹ̀ Nàìjíríà kó lè tẹ̀síwájú. Ó sọ yẹn, ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá, ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sọ yìí, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ṣé kò rí sọ? Sórí sọ? Ṣé kìí ṣe pé ọ̀rọ̀ ẹnu lásán? Tó bá kàn tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed sọ yìí, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ tó sọ yìí bó ṣe rawọ́ ẹ̀bẹ̀, bó ṣe pé àwọn tí wọ́n jọ figagbága nínú ètò ìdìbò tó kọjá lọ, bó ṣe pè wọ́n pé kájẹ́ káwọn òjíṣẹ́ papọ̀ yìí, tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ó ní àwọn tí wọ́n jọ díje yẹn tí wọ́n fìdí rẹmi yẹn, tó jẹ́ pé lótìtọ́ àti lódodo ni wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lótìtọ́ àti òdodo, ẹ gbọ́ kí ló dé? Sábúrú wà ń bẹ̀ nínú kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú ìran tí wọ́n ní fún orílẹ̀ Nàìjíríà láti mú wá sí ìmúṣẹ. Ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń sọ? Bó ṣe sọ yẹn ó dá lótìtọ́, ṣùgbọ́n ó kù sọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ lórí bí àwọn ẹni yìí, lórí bí yóò ṣe pè, bí yóò ṣe fa àwọn èèyàn yẹn mọ́ra, Peter Obi, Kwankwaso, Atiku Abubakar àtàwọn míì, bí yóò ṣe fa àwọn mọ́ra tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Ó kù sọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ó wà lọ́wọ́ àwọn olùdíje tí wọ́n jọ díje yẹn náà lótìtọ́ àti lódodo, Peter Obi, Atiku Abubakar, Kwankwaso àti àwọn míì. Táàrẹ bá pè wọ́n, táàrẹ ò ṣe ní ọ̀rọ̀ ẹnu lásán, tó lọ bá wọn tó pè wọ́n tó jókòó papọ̀ lótìtọ́ àti lódodo, ṣé
àwọn yẹn náà tó ní rò wípé ṣíṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé wọn ò ní rò wípé yóò ṣe àkóbá fún ìran táwọn ní láti tún dìbò, láti tún gbégbá àpótí nínú ètò ìdìbò tó tún bọ̀ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́. Lórí eléyìí kí ni ìwòye yín, kí ni èrò yín lórí rẹ̀? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, kájọ kà á, kájọ gbéyẹ̀wò, kájọ sọ, torí pé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè ti gbogbo wa ni o. Kí ni ìwòye yín? Ṣé kìí sọ ọ̀rọ̀ ẹnu lásán òun ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ṣe, bó ṣe ń rawọ́ ẹ̀bẹ̀, bó ṣe pé àwọn tí wọ́n jọ díje dupò ààrẹ nínú ètò ìdìbò tó kọjá pé kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ kí ìran rere tí wọ́n jọ ní fúrílẹ̀ Nàìjíríà kó lè wá sí ìmúṣẹ. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ọmọ ológun àbí iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n ní àwọn fi dá gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lójú wípé àwọn jàǹdùkú kò ní rí agbègbè kankan gbà lọ́dún 2024 tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí. Ẹ gbọ́rọ̀ yẹn dáadáa. Iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní àwọn fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn jàǹdùkú kò ní rí agbègbè kankan gbà lọ́dún 2024 tá a ṣẹ̀ṣẹ̀ wà yìí. Olórí àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀gágun Christopher Musa, ó ní òun yóò rí pé àwọn jàǹdùkú kúrò ní agbègbè tó ń kojú ìdojúkọ àwọn ẹni bíi jàǹdùkú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀gágun Christopher Musa ó ṣe ìlérí ọ̀rọ̀ yìí nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn Channel TV sọ̀rọ̀ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí, ọ̀pọ̀ èèyàn ló dèrò ọ̀run lẹ́yìn tí àwọn jàǹdùkú, àwọn ẹni ibi tí wọ́n ṣe ìkọlù sí agbègbè kan ní ìpínlẹ̀ Plateau ní ọjọ́ Kérésì kọ̀la. Tọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n sì farapa, tọ́pọ̀lọpọ̀ èèyàn kú, tí dúkìá tó bàjẹ́ tó ṣòfò dànù, táwọn èèyàn sì farapa. Gbogbo àwọn nǹkan yìí òun náà ni ó mú iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n jáde, kí wọ́n sọ̀rọ̀ yìí wípé àwọn ó gbìyànjú, àwọn ó sì sa gbogbo ipá àwọn láti rí wípé àwọn jàǹdùkú, àwọn ẹni ibi, wọn ò rí ibì kankan gbà kan rí nínú ọdún 2024 tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán ni iléeṣẹ́ ológun ni wọ́n sọ? Ṣé kìí ṣe àdéhùn rí àwọn? Àbí ẹ jẹ́ kí n bi yín, ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, ọ̀nà wo ni ẹ̀yin rò wípé iléeṣẹ́ ológun lè gbà, ọ̀nà wo lẹ rò pé wọ́n lè tọ̀ tí àfojúsùn wọn yìí, èròǹgbà wọn yìí tí yóò fi wá sí ìmúṣẹ? Ọ̀nà wo lẹ lérò pé iléeṣẹ́ ológun lè tọ̀? Àwọn nǹkan wo lẹ rò pé ó yẹ kí wọ́n ṣe kí wọ́n lè rẹ́yìn
àwọn ẹni ibi jàǹdùkú yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi kán ìyẹ́ apá àwọn jàǹdùkú yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká mọ̀, ẹ bá wa sọ̀rọ̀ nísàlẹ̀ fídíò yìí láàyè comment, kájọ wò kájọ sọ, torí pé orílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè ti gbogbo wa ni. Ó yẹ kí àjọ mọ́ wá gbogbo ọ̀nà tálàáfíà tí ó fi jọba, torí pé ibi tálàáfíà bá wà ó ní ìdàgbàsókè máa ń gbé. Ibi tálàáfíà bá wà ó ní ìlọsíwájú máa ń wà. Ibi tí àlàáfíà bá wà ó ní ọrọ̀ ajé ibẹ̀ ló máa ń rú gọ́gọ́, lọ́rọ̀ ajé ibẹ̀ ló máa ń dáa. Kò sẹ́ni tó lè ṣiṣẹ́, kò sẹ́ni tó lè ṣòwò níbi tí ó bá ti sálàáfíà. Bí èèyàn bá ń gbìyànjú láti ṣòwò, láti ṣiṣẹ́, láti dókòwò níbi tí bí agbègbè tí ó bá ti sálàáfíà, tí ó bá ti sí pé ká sùn ká forí lésùn ká gbọ́jà álẹ̀ ká nírètí pé kò sí tí ó ṣẹlẹ̀. Àwọn ibi tí ó bá ti sálàáfíà tí èèyàn bá ṣòwò, tó bá ṣiṣẹ́, tó bá dókòwò ń bẹ̀, kò dájú pé èèyàn lè jèrè, torí pé bí èèyàn bá jèrè gan tí ẹ̀ sí pé èèyàn ó jèrè, torí pé tí èèyàn bá wulẹ̀ jèrè gan, àwọn jàǹdùkú àwọn ẹni bíi náà ó ti yé yín. Ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tálàáfíà tí ó fi jọba lórílẹ̀‐èdè Nàìjíríà, tí oníkálukú wa tá fi máa sùn forí lésùn ká, tá fi ní máa sùn ní inú fu àyàfu, tá fi lè máa ṣiṣẹ́ wa, dókòwò wa, sọ́rọ̀ ajé wa pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ìfàyàbalẹ̀. Ìdí nìyẹn tá fi dákẹ́, tá fi gbọ́dọ̀ dákẹ́, tá fi gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà. Ẹnìkankan tí ẹ wá gbogbo ọ̀nà láti rí wípé àlàáfíà jọba lórílẹ̀‐èdè wa. Àwọn kankan tí ẹ pè mí bá ní gbogbo ètò tá à ń ṣe yìí, ṣé a lérò wípé àwọn adarí wa, àwọn olórí wa, ṣá a lérò wípé wọ́n ń gbọ́? Ẹ jẹ́ nígbàgbọ́ pé wọ́n ń gbọ́. Ẹ jẹ́ ká nígbàgbọ́ pé wọ́n ń gbọ́ wa. Tí àwọn bá kàn tí ẹ gbọ́, àwọn tó súnmọ́ wọn wọ́n ń gbọ́, àwọn olùbáṣiṣẹ́ papọ̀ wọ́n ń gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé àtúnṣe yóò wà nígbà tá a bá dákẹ́, nígbà tá a bá dákẹ́, tá a yé pariwo, tá a yé sọ̀rọ̀, àtúnṣe yóò padà wà lágbára Ọlọ́run. Òmíì tá tún fẹ́ gbéyẹ̀wò ó ní àbá ètò ìṣúná tí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà tó buwọ́lù. Bẹ́ẹ̀ ni, tó buwọ́lù. Ìyẹn àbá ètò ìṣúná ọdún 2024 ààrẹ ti buwọ́lù. Ìyẹn 28.7 trillion naira, tírílíọ̀nù 28 ó lé tó méje, tírílíọ̀nù 28 ó lé tó méje ni owó ìṣúná ọdún 2024 tá a wà nù rẹ̀ yìí. Oríṣiríṣi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá ń fi èrò wọn hàn, ìwòye wọn hàn lórí ètò ìṣúná tọdún 2024 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó buwọ́lù yìí. Ẹ wá jẹ́ ká wo ohun tí àwọn èèyàn sọ. Ẹ jẹ́ á gbọ́, ẹ jẹ́ á kà ohun tí àwọn èèyàn sọ. Ẹni lè ní Ali Ganiu Akànní, wọ́n ní tí gbogbo ọmọ Nàìjíríà bá jẹ́ 300 million, tí wọ́n pín 1 million naira fún ẹnì kọ̀ọ̀kan, kí àwọn náà pín ìyókù bí wọ́n ṣe máa ń pín síkènà. Ẹnu tó sọ́ntì ẹ̀ nìyẹn. Emmanuel ó ní àwọn olè gbogbo. Ẹlẹ́lẹ́ ní ṣé èròǹgbà tiwa yìí
ṣé èròǹgbà tiwa yí ọkàn àwọn olè ìjọba padà ni? Oníṣẹ́ èròǹgbà àwọn yí ìjọba yí ọkàn àwọn padà látìgbà táwọn ti ń sọ ẹja nígbàgbọ́ pé wọ́n gbọ́ wọ́n sì yí padà wọ́n sì tó bá tọ́ àti tó bá yẹ. ẹni ilé ni I don't care about ètò ìṣúná kí n sáà ti rí tèmi ṣe. Abdulkareem Abu ó ní àwọn tó fẹ́ pín owó ló yíká wọn. Ó láwọn tí wọ́n jọ pín owó àwọn lẹ̀ ń wò yẹn tí wọ́n dó lọ́tún lósì ààrẹ Bọ́lá Ahmed Tinubu yẹn, ó láwọn tí wọ́n jọ pín owó nìyẹn. Inú èrò tirẹ̀. Táíwò Adéagbo ó ní kí Ọlọ́run jẹ́ kí wọ́n fowó náà ṣe ohun tó kàn lọ́dún 2024 tá a wà yìí. Adéyẹmí Olúwaṣeun ó ní the more the money, the more the billing remember to meet up with the money. Your tax, my tax will determine let accept higher rates on local production. Olúbísí Òkúnnáwọ̀ àwọn ní 28.7 trillion naira and we are suffering. Please sir, good job for the youth and petrol price for 65 naira per litre. Ẹntì Olúbísí ìtọ́sọ́ntì ẹ̀ nìyẹn. Túndé ọlá ó sọ wípé màá rí tèmi ṣe lọ́dún 2024 yìí àti gbogbo wa láṣẹ Èdùmàrè ìtọ́sọ́ntì ẹ̀ nìyẹn. Sàlàudí Ìyàndá ó ní bí wọ́n ṣe fìyà jẹ mẹ̀kúnnù ló wà lọ́kàn wọn. Ọlọ́run jẹ́ ìyà ọ̀jẹ̀ wà. Adébáyọ̀ Àdìgún ó ní àwọn ọ̀jẹ̀lú gbogbo. Joshua Àkàndé Babalọ́lá wọ́n ní ṣebí lórí irọ́ náà ni. Isaac Bodko ó ní I will make it here in Nigeria and all over the world. I am unstoppable. Ó ṣàdúrà fúnra rẹ̀ ní tiẹ̀ ní o. ẹni lè ní hit the ground running keep running just keep it running just dey play my Naija people. ẹni lè ní Alhaji Nafiu ẹlẹ́sìn ní may Almighty God make Nigeria great and bless me with my family. ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sọ, ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí àbẹ́ ètò ìṣúná yìí 28.7 trillion naira. Ó lágbára o. Àbí ẹ jẹ́ ká bi yín tẹ́yìn bá kàn tiẹ̀ láǹfààní láti ṣèpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni nǹkan kan tí ẹ gba ààrẹ nímọ̀ràn pé kó ṣe kọ́kọ́kọ́ ṣe lọ́dún 2024 yìí, àṣẹ tí ẹ fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kọ́kọ́kọ́ pa fún ọdún 2024 yìí tí yóò mú orílẹ̀-èdè Nàìjíríà tún rọrùn sí nǹkan kan, ìgbésẹ̀ kan, àṣẹ kan tẹ́rọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó lè ṣe, tó lè pa, ìgbésẹ̀ tó lè gbé, àṣẹ tó lè pa, tó lè mú ìrọ̀rùn, ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà lọ́dún 2024 yìí. Ẹ share rẹ̀ pẹ̀lú wa, ẹ fi ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment, á kà á sì gbé yẹ̀wò.